Hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́, a kú àsán, a kú ìyálẹ̀ta, a kú alẹ́, a kú àsìkò bíkíbi tẹ́ bá ti ń gbọ́ mi báyìí, níbikíbi tẹ́ bá wà. Òní á sàn wá sí rere o. Ayọ̀ àti àlàáfíà yóò máa jẹ́ tiwa títí láéláé. Àmín. A dẹ̀ kú ewu ọdún tuntun. Happy new month. Á tù wá lára. Day 1, day 2, day 3, day 4, day 5, day 6, day 7, day 8, day 9, day 10, day 11, day 12, day 13, day 14, day 15, day 16, day 17, day 18, day 19, day 20, day 21, day 22, day 23, day 24, day 25, day 26, day 27, day 28, day 29, day 30, day 31. Lágbára ẹ̀jẹ̀ Jésù á tù wá lára. Gbogbo ọjọ́ tó wà nínú December yìí á tù wá lára láti ìgbà yìí lọ àti títí láéláé. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ̀, ẹ̀yin èèyàn mi tó mọ bó ṣe ń lọ, àwọn èèyàn mi tó jẹ́ pé olóòótọ́ èèyàn ni yín. Ẹ kì í mú òfo, ẹ dẹ̀ ní mú òfo títí láéláé. Àwa náà dẹ̀ ní mú òfo wá fún yín títí ayérayé. Bẹ́ẹ̀ ni, a jọ ń jíròrò pọ̀ ni o, a jọ ń ṣàṣeyépọ̀. Àsọyépọ̀ tá jọ ń sọ fúnra wa kò ní gbòdì. Àwọn kan á bú wa, àwọn kan á ṣe, àwọn kan á mọ̀. Kò mean bó ṣe yé wọn sí nìyẹn. But ẹ jẹ́ ká máa kọ́ra wa láti máa ṣe dáadáa, ká máa ṣe rere. Torí ẹ̀yin olódodo ni Ọlọ́run wà o. Ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí. Nǹkan tá à ń sọ nínú íńtánẹ́ẹ̀tì, tá à ń sọ fún wa, íńtánẹ́ẹ̀tì láti gbọ́. A wò bá wọn gbé. A dẹ̀ ṣe àhesọ nǹkan tá a gbọ́, òun là ń sọ fún wa. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ ṣé ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé gan. Ọlọ́run á máa wà pẹ̀lú wa títí ayérayé. Àmín. Nǹkan information tá a tún gbọ́ ni pé àtàná yẹn náà ti bẹ̀rẹ̀ full program tó bẹ̀rẹ̀ láti àná yẹn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ewu tọ́lọ́run ti là kọjá fún wọn, ó wá di àná wọ́n á bẹ̀rẹ̀ proper. Ẹ mọ̀ kábíyèsí ti wà around. Olórí Naomi, ìyẹn náà ti wà around. Olúwa ṣeun. Ojú pé ẹsẹ̀ pèlé, Olúwa ṣeun. Now, ẹ̀yin èèyàn mi, kì í mà ṣe kékeré. Nọ́bá ni, ṣé mo ń pé olórí Naomi ó ti wà ní in charge báyìí? Ó ti wà ní in charge ní rẹpẹtẹ. Ó ti wà ní in charge o. Ó ti gbìrẹ̀gẹ̀jigẹ̀ ní ààfin. Wọ́n ní kábíyèsí ti fún ní gbogbo àṣẹ. Action ti bẹ̀rẹ̀ láti àná. Nọ́bá ni anybody tó bá fẹ́ wọ ààfin, wọ́n ní strictly by invitation. Wọ́n ní Naomi, òun ló fi àṣẹ yẹn lélẹ̀. So pé ó wá sọ fún gbogbo àwọn guards pé anybody tó bá fẹ́ wọ inú ààfin, wọ́n gbọ́dọ̀ jẹ́ kó òun gbọ́. Kó wá sọ fún òun. Àwọn lágbájá ti dé, àwọn tẹ̀mẹ́dù ti dé. Wọ́n nígbà tó wá di pé àwọn Láfógìdì elders, wọ́n ní bọ́n ṣe wọlé nìyẹn. Wọ́n ṣe wá ní gate. Tó wọ́n mọ̀ pé àṣẹ ti bẹ̀rẹ̀ láti àná yẹn. Nọ́bá ni wọ́n rò pé bóyá wọ́n ṣe ń wá tẹ́lẹ̀ tó máa ṣí gate fún wọn gẹ́gẹ́ bí àwọn alàgbà tòótọ́. Ètò Ọlọ́run máa jẹ́ kí àgbà wa ká fi ráre. Lórúkọ Jésù àní fàgbà wa ráre o. Àgbà wa ò dẹ̀ ní ráre. Ẹ̀mí mímọ́ máa tì wá lẹ́yìn. Nọ́bá ni Naomi ti sọ fún àwọn elders. Ó ti sọ fún àwọn guards pé wọ́n jẹ́ kí àwọn elders Láfógìdì tó ń sọ fún Naomi. Ní Naomi wá sọ pé ó tì ó, mo ti sọ fún yín, ẹ má jẹ́ kán wọlé. Kán dúró sí outside gate. Nọ́bá lọ sọ pé láíláí, wọ́n ní kẹ má ì tí wọlé, pé ẹ gbọdọ̀ wọlé. Wọ́n wá béèrè lọ́wọ́ guard pé ta ló rán ẹ? Ta ló ń tọ̀ ọ́n? Ta ló ní order yẹn? Ta ló fún yín ní order yẹn? Wọ́n ní wọ́n ṣà ní ẹ gbọdọ̀ wọlé. Nọ́bá bẹ̀rẹ̀ sí ní bá guard jà o. Wọ́n bá àwọn guards jà pé láyé kíní kan.
wọ́n náà bàjẹ́ wọ́n níyẹn ò tiẹ̀ dá wọn lóhùn pé wọ́n ní kẹ́ má wọlé ṣé mọ̀ pọ́n ti tẹ́ wọ́n ti fi àgbà wọn wọ́lẹ̀ wọ́n ní bí wọ́n bá ṣe rere ńkọ́ ara kí ó àyọ̀bí pẹ̀lú gbogbo kìràkìtà gbogbo gàlégàlé náà bá ránṣẹ́ sí Ashley nínú ọgbà ṣé mọ̀ pé Akíntọ́lá ni wọ́n ti takú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí kábíyèsí ti lé wọn dànù dídà tó yẹ pé wọ́n jẹ́ nìkan tó pọ̀lọ wọn pé tó rí wọn pé wọ́n gbọ́dọ̀ wọ́n yẹ kán kúrò láàfin bẹ̀tí wọ́n ṣàfẹ́ mọ nǹkan tó fẹ́ happen láàfin ní àná yẹn wọ́n fẹ́ witness gbogbo bó ṣe ń lọ ọlọ́run máa kó ju wá rírìkúrì oríjó wọn yẹn wọ́n ti plan pé ojú wọn máa rí ìrìkúrì òun ni nǹkan tó ti yàn fúnra wọn kì í ṣe ọlọ́run ló yàn fún bẹ́ẹ̀ tí wọ́n ti yàn ọlọ́run dẹ̀ ti bá wọn ṣàmì sí ó dáa ìrìkúrì tẹ̀sán pé fẹ́ rí ẹ gbọ́dọ̀ rí òun lọ̀rọ̀ àwọn olórí láàfin Ashley àti àwọn ẹgbẹ́ ẹ̀ tó kù wọ́n ní ìrẹ̀tà Ashley o wọ́n ló wá lọ gbéjà ko Naomi ló bá ní how dare you ìwọ gbójúgbóyà pé káwọn ẹbí tòun máa wọ ọgbà torí kíni bá ṣe kíni bá mọ̀ wọ́n ló bá Naomi ó sọ̀rọ̀ sí ó pariwo pé bá ajá ló ń gbó ni o bẹ́ẹ̀ ran ló ń sọ̀rọ̀ o bí afẹ́fẹ́ ló ń fẹ́ òun tiẹ̀ pé Naomi ò tiẹ̀ ṣe kúkú mọ́ Naomi ò kí ń sọ̀rọ̀ rẹpẹtẹ ó ti pàṣẹ náà ni wọ́n ní kò tiẹ̀ dá lóhùn at the end of the day wọ́n ló forí jágbọ́n fi gbogbo ẹ̀ ṣe ìyẹn ò dá lóhùn pé òun ti sọ nǹkan tóun fẹ́ sọ nítorí pé ìbí wọ́n ti kí lẹ̀ ń wá láàfin kò ní nǹkan tẹ̀ ń wá láàfin òun ò dẹ̀ ní ìdí pé kẹwàá nù agbo òun nǹkan tó ń ṣe wọ́n ti discharge everybody kí lẹ̀ wá ń wá bọ̀ toró ti mọ̀ pé àwọn láfògidì wíwá tó ń wá ibi náà ń wá lójoojúmọ́ láti wá dagboru láti wá jà pẹ̀lú láti wá bá Naomi jà àti láti wá ba nǹkan jẹ́ ẹbí inú wọn náà sọ pé Naomi ti gbòòrò gan-an ṣebí inú wọn náà mú orúkọ Naomi àtàwọn ọmọ ẹ̀ lọ sílé aláwọ̀ tí Ògúnjayé tó strike wọn tó dẹ́ẹ̀tì lọ tó kú yányán ìyẹn yìí rùn lẹ̀ ẹ̀dẹ̀lẹ̀ tó ń bọ̀ ẹ̀ tó kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ṣéyàn ò ti tó láti sọ fún yín pé àfihàn ò lè gbà yín mọ́ pé Naomi ń sọ pé ṣé kán tún wá bẹ̀rẹ̀ ànádà wàhálà láì ṣe pé amókò mẹ́kọ̀ọ́ ni wọ́n ní Naomi ṣó máa ń sọ pé kírú yẹn kó sọ pé kán wá ẹ mọ̀ pé tó bá sùn ní kàngìrì nǹkan tó wá bojú wẹ̀yìn báyìí nǹkan tó bá rí ló máa fi hàn wọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa at the end of the day o kì í ṣe kékeré o at the end of the day kì í ṣe kékeré o wọ́n ní Naomi ò jẹ́ kán wọlé wọ́n ní pé bí bọ̀bọ́ yẹn ṣe yẹn Ashley gbogbo bó ṣe jarun pa wọ́n ní Naomi ò dáa lò bó ṣe yẹ kó rí nìyẹn wọ́n ní Naomi ti wọ́n ní tẹ́ bá rí Naomi láti àná yẹn pé a leader must be a leader ó prove pé leader lọ àwọn leader gidi ṣé àwọn pé leader ni Naomi láti lè ẹ wo crowd tó máa ń lead anywhere is a leader must show as a leader kábíyèsí wọ́n ti mọ̀ pé qualification tí Naomi ní ó kọjá bẹ́ẹ̀ kò síbi tí ó ti quality gbogbo èèyàn gbogbo ayé ló nífẹ̀ẹ́ ẹni tí gbogbo ayé dẹ̀ ti nífẹ̀ẹ́ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ rere ló máa rí ló gbogbo ọjọ́ ayé ẹ̀ náà Olúwa ṣeun bẹ́ẹ̀ ni àwọn èèyàn mi mo ní kí n jọ yan ilé ìsìn létí ní nǹkan tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì pé Naomi ti gbòòrò Naomi ò jẹ́ kí àwọn láfògidì wọlé kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀yà nothing Ọlọ́run ti fún ní agbára àwọn mímọ́ ti fún lágbára àwọn ogun ọ̀run ti fún lágbára àwọn áńgẹ́lì bá dúró lórí Kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni àwọn olórí ń ta fẹ́lẹ́fẹ́lẹ́
Àwọn olórí ibi wọ́n ń ta fèlèfèlè. Wọ́n fẹ́ fira wọn tàràkà. Wọ́n dẹ̀ ń fira wọn tàràkà. Kì í ṣe pé wọ́n ti fira wọn tàràkà. Wọ́n mọ gbogbo àwọn tó dúró ti Naomi. Ní physical, àwọn èèyàn dúró tì. Àwọn èèyàn ẹni bí ẹni, èèyàn bí èèyàn wọ́n dúró ti Naomi. Ní spiritual, àwọn ẹni bí ẹni, àwọn áńgẹ́lì, àwọn ogun ọ̀run, Jésù Kristi, Ọlọ́run Olódùmarè, Ẹ̀mí Mímọ́ o. Hallelujah. Jésù Olúwa wa. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe. Jésù Olúwa wa. Amen. Bye.